Ẹ káàsán o jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin ènìyàn mi lọ́tùn nílé lóko lọ́nà odi. Èmi ọmọ yín náà ni princess ọmọọba obìnrin láti Èkìtì-Kété. Mo ní kí n máa fi àwọn bí a ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdìbò hàn yín lénìí ní kọ̀ọ̀kan ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́. A máa kọ́kọ́ fi àwọn àpótí ìdìbò hàn yín nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dìbò ní ìlú wa, nílùú bàbá wa káàárọ̀ oòjíire ní Giant of Africa tí à ń pè ní ìlú Nàìjíríà. Ibẹ̀ náà ti ń dìbò lọ́wọ́lọ́wọ́ ń sìn àwọn ẹgbẹ́ tó gbégbá orókè lọ́tùn lósì. Máa gbọ́ tí mò ń kọ́ ni pé ẹ dìbò fún Awò bàbá wa ìyá wa Awólọ́wọ̀ ni ẹ dìbò fún. Wọ́n ti sọ ilé ìkọjá ní ayé àwọn bàbá wa síwájú láti ọjọ́ tó ti pẹ́ tó jẹ́ pé ń gbà yẹn lọ́hùn bọ́n ṣe ń sọ nìyẹn. Ṣùgbọ́n sìn ó ti wá di bàbá wa ìyá wa Tinubu ni ẹ dìbò fún, APC ni ẹ dìbò fún, APC ni ẹ dìbò fún. Ìyẹn ló ti wá gbòde kan sìn torí a rí pé bàbá wa ló rọ́pò bàbá Awólọ́wọ̀. Ìyẹn ló jẹ́ kí n kọ́kọ́ dárò bàbá Awólọ́wọ̀ sódà tá a bá gbórúkọ bàbá Awólọ́wọ̀ inú wa dùn pé bàbá Awólọ́wọ̀ kẹ̀. So láti fi dáríjì wọ́n, kò sẹ́ni tó ń rìn tí ó rí òkè ń mì. Ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣíjú àánú wo bàbá, ẹ jẹ́ kán di ẹni tẹ́ ẹ bá tí ìdìbò ẹ tètè jáde síta kẹ́ lọ dìbò. Mo bẹ̀ yín lórúkọ lọ tí bàbá ẹ bá fi lè débẹ̀ ṣe tiẹ̀ rí ààbò yẹn ní number 1 ní our first priority. Tó bá ti lè rí ẹ̀rìnṣẹ́ ní bàbá wa níbi tí wọ́n ti ń sọ̀rọ̀, máa fi ibi tí wọ́n ti lọ dìbò máa fi hàn yín sìn. Tíyẹn bá ti lè kọ́kọ́ ṣáájú táàbò bá ti wà tó jáde tó rìn tó yan bí ọmọ ọba. Ẹ fẹ́ tí àìmọ̀ ṣe ń yan ní pálásì bàbá mi ni tí wọ́n máa rọ́ gbọ́dọ̀ báyìí á ní ọmọ ọba o, ọmọ òrè ń bọ̀ o, ọmọ kìíní kan ń bọ̀. Bẹ́ẹ̀ tí ogun bá dé lẹ́yìn ọmọ òrè máa sá eré o. Ó máa gbàgbé ọmọ ọba yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Bàtà ẹ̀ méjèèjì ló máa kó tó máa tú dànù because ogun ò mọ ọmọ ọba kankan. Àtòun àtàkọ́dà ẹ̀ ni náà máa jọ kóra wọn wá bí kóra wọn gbà. Ṣùgbọ́n gbà tí rọrùn bá wà ọmọ ọba lè máa rọ́ gbọ́dọ̀ bó ṣe ń rọ́ táwọn ní sákì o, kábíyèsí o, yèmí o, káàbọ̀ ọmọ ọba. Torí pé kò sógun kò sí wàhálà nìyẹn o, kò sí ìyàn nìyẹn o. Torí ẹ̀ mo sì ní ẹjọ́ mo fara mi ṣe example fún yín ní àmúyẹ ọmọ ọba náà láàrin wa o. Tẹ́ pé tó bá jáde bá àwọn aráàlú tó fi máa lọ tó fi máa bọ̀ kábíyèsí ni wọ́n máa sọ fún. Ṣùgbọ́n tó gún bá ń bọ̀ aráàlú gan ò ní lè pe kábíyèsí kankan fọmọ ọba kankan. Everybody máa pa mu ni tí ò sóúnjẹ tí ò sí anything tí yàn mú. Ọmọ ọba pàápàá bóyá abẹ́rẹ́ bẹ́ẹ̀dì ló ti ń pa búrúburú. Abẹ́rẹ́ bẹ́ẹ̀dì ló ti máa pa búrúburú pé ìjọ èwo ló tún bọ̀ níta yẹn tilẹ̀kùn Ọlọ́run ní já rírò ẹ̀ lágbára Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe ní kí n máa fi hàn yín ní kọ̀ọ̀kan pé ẹ jẹ́ ká dìbò fún bàbá yẹn tẹ́ ẹ bá ti dìbò ẹ jáde síta. Ẹ ti rí bàbá wa olórí ogun Buhari àwọn náà lọ dìbò yẹn o. Wọ́n lọ dìbò fún ọ̀rẹ́ wọn, alábàárò wọn, ẹni tó kù wọ́n kù ń gbà títí wọn. So àsìkò tí bàbá Tinubu nìyí o, ó wá ku àwọn pẹ̀lú Ọlọ́run sìn. Ẹ̀yin náà ẹ jẹ́ ká tì wọ́n lẹ́yìn. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ìyàwó wọn níbi tí wọ́n ti dúró tí wọ́n ti fẹ́ lọ dìbò ní àdúgbò wọn ibi tí wọ́n wà lọ́hùn. So jẹ́ nǹkan ìwúrí fún wa gan ni láti ẹ̀ ti máa rí gbogbo àwọn wọ̀nyí. Bẹ̀tà wa tá a bá lórí ọ̀fẹ́ tá a wà nítòsí ibi tí wọ́n ti ń dìbò ẹ jẹ́ ká dìde ká tú yáyá ká tú yàyà ká lọ dìbò. Ṣé ẹ ti rí bàbá nìyẹn pẹ̀lú ìyàwó wọn fẹ́ lọ dìbò. Ọmọ wọn náà wà ń bẹ̀, ọmọ wọn sista Fọláṣadé àwọn náà jáde wọn náà fẹ́ lọ dìbò. Kẹ́lì mọ̀ pé ó ká everybody lára. Èmi gan pàápàá ń bá dìbò ń bí bẹ́ẹ̀ wọn kò sí nítòsí. Bóyá ní tán bá máa ṣe pé the next one bàbá máa bá wa ṣe ní electronic tí tán máa ń ṣe ní Amẹ́ríkà ń bí tó jẹ́ pé automatically làwọn pépà yẹn máa wọlé bá tó máa káǹtì ẹ̀. Kò sí pé nǹkan ṣe máa ṣe 1 2 3 4 lọ́wọ́ ṣe máa ṣe báyìí 1 2 kò ní sí yẹn mọ́ ń bẹ̀ automatically ni. Tẹ́wọ́n kàn ti ń kí pépà ọkọ̀ wa lọ sí ẹgbẹ́ tí wọ́n ti ta Amẹ́ríkà yẹn tẹ́wọ́n bá ti kí bọ̀bọ̀ ó ti count. Then kò dẹ̀ sí mọ̀dàrú ńbẹ̀ kò sẹ́ni tó máa tún lò tún fẹ́ túkì kankan bọ̀ kò sẹ́yìn kankan tó ń bá wa súnmọ́ bíi tá a ti ń dìbò ní títí Amẹ́ríkà ń bí. Fúnbọ̀ àtẹlẹ́dà ẹni bá dẹ̀ ti ṣe pépà tán wàá kì í bọ̀ ó parí. Kò dẹ̀ gbé páálí tán ti gbé fún ẹ kó gbé fún wọn kó máa lọ tó fi ṣe ìforúkọsílẹ̀ kó máa lọ.
machine dẹ̀ ti kà everything ti wà lọ́dọ̀ wọn lọ́hùn bóyá California ni bóyá Florida náà ti ń kà ní àwọn bẹ̀ àṣàmọ̀ pé bìkan náà ti ń kà bẹ̀tì ẹni kò kí bọnú machine bẹ̀tì eléyìí táwa ṣe wà ń kà ní 1 2 3 ń bì wọ́n lọ́hùn kó ṣàánú wa lórí ẹ̀yìn ọlọ́run kó ṣe kí ni kó ṣàánú wa torí gbé wọ́n ní àfẹ́yìn pín ẹran ẹ̀yìn kèsì bí díẹ̀ ṣe ní jásíkọ̀ rẹ̀ kẹ́ ń bẹ́ o àwọn ọmọ tó fẹ́ pín ẹran fún pariwo mọ́mì ẹran dà nínú ọbẹ̀ mi mò ń bẹ̀yìn ọmọ apá kan lọ sí kọ́nà tó ti yé yín so ẹ̀jẹ̀ báyẹ̀ kẹ́ran kankan lọ sí kọ́nà kẹ́jẹ́ kí gbogbo ẹ̀ tẹ́ bá ti ń pín yẹn ní kẹ́ máa fi sínú àwo oúnjẹ àwọn ọmọ yẹn ní kọ̀ọ̀kan kó lè jẹ́ kó jọ dára fún gbogbo wa ni kì í ṣe pé bóyá èèyàn kan ń ba èèyàn kan jẹ́ mi ò bá yín jẹ́ ò ẹ̀yin tẹ́ ń ká ìdìbò you are all great you are doing the great job then let us see the great job that you did okay do not say pash pash do not do pash pash over there do not do wuruwuru over there please do not do wuruwuru over there do not do wuruwuru over there do not do psycho kò lọ́tòsí níbẹ̀ yẹn o locotus ẹ má ṣe yẹn bẹ́ẹ̀ wúruwúru náà ń pè bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ o mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run o ẹ̀jẹ̀ yẹ jẹ́ kó dùn kó lárinrin kán gbé jáde wá kán máa ní up Tinubu up Tinubu up Tinubu. kódà máa bá bàbá dé Aso Rock lọ́tẹ̀ mi ìdá Aso Rock kiri èmi gan débẹ̀ máa lọ fojú mi lọ wo ibi tí olórílẹ̀‐èdè wa tún fẹ́ gbé máa kàn you just drive around you know máa gba afẹ́fẹ́ Àbújá sára tó rẹ́rù Àbújá yẹn ń bà mí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà tí bàbá bá ti wà bí àti safe so everybody is safe to go we just go there and do the visit no pay him visit hi papi how you doing how's everything there I hope they are giving you iyán àtẹ̀fọ́ bóyá wọn á dẹ̀ fún bàbá ní bọ́gà náà bẹ́ẹ̀ tí wọ́n dà pọ́n ní bọ́gà nítòsí wọ́n ní gbogbo oúnjẹ ń bẹ̀ kó sábà wa tọ́jú bàbá dà kí bàbá sí sọ́mùsọ́mù dáadáa so ìyẹn náà ni àwọn nǹkan tí mo ní láti fi tó yín létí ẹ jáde ẹ̀yin tẹ́ bá mọ̀ pé tí ìdìbò mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jáde ẹ lọ dìbò ẹ jáde ẹ lọ dìbò mo bẹ̀ yín ẹ jáde ẹ lọ dìbò ìrìbà bàbá nì ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nìyẹn ẹ jáde ẹ lọ dìbò ẹ jẹ́ kí kíkíní apẹ̀rẹ̀ wa kó kún dáadáa ẹ má jò ó joro tó bá lọ joro kò ní dá o ẹ̀yin Yorùbá má sọ pé kò kàn ẹ́ o n tó wà nílẹ̀ yìí ó kàn anybody imagine forgive me with my language I don't want to say that here but ó kàn everybody ni dèdè wa gbèjẹ̀wá dèdè wo nǹkan dèdè wa ò nǹkan o dèdè wẹ́n oh sorry dèdè wẹ́n ò nǹkan o èkìtà kété anímọ̀ kan o ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀ náà yìí gbogbo wa lọ́kàn o ẹ̀bọ́ tẹ̀járe ìsìnkìní yìí o gbogbo wa ní kíní nǹkan o kọ̀yọ́ nìkan kan sílẹ̀ kọ̀yọ́ bàbá kọ̀yọ́ ìyá kankan lẹ̀ o gbogbo wa ni o àwọn ìfẹ́ náà ní ẹ̀dàbẹ̀ jẹ́ kálá ṣe kíní yìí o gbogbo wa ní kíní nǹkan o gbogbo wa ní kíní nǹkan àtọkùnrin yín àtobìnrin yín o ẹ mọ̀ fara rin sẹ́yìn o ẹ tètè la ṣe kíní kó níyànjú o ká lè mọ bí amírè o àwọn jèsà náà yà ìyẹn jèsà bọ́sódé o àbíjọ́jọ́ rẹ fẹ́ yọjú ní sọ̀rọ̀ ní kí n bá wọn jáde àwọn yẹn ti wọn nature tí wọn nìyẹn nílé ṣá kì í ṣe pé ó fi ń ṣe kà ìyẹn àgèrè kété ìyẹn àgèrè bọ́sódé ìjà lọ o àwọn Òṣogbo náà náà ń pè ní wọn ni wọn ń ṣe ń bẹ̀ ń ẹja lọ ká lọ sí àwọn Ìbàdàn ni ṣé mi sọ́jẹ́ ìrè ìdìbò fún bàbá Tinubu kóre fún mi ní gààrí àti àmàlà àti gbẹ̀gìrì àti ewédú ìrè ìdìbò sẹ́mi sọ́ọ̀rì já lọ ẹ̀yin ọ̀rẹ́ wẹ bóte ẹ já lọ dùgbẹ́ o ẹ já lọ Mọ́kọ́lá járe ìdìbò àwọn Èkó àwọn mídẹ̀mídẹ̀ lẹ́nu wọn máa gbà mẹ́rin ṣá a máa lọ dìbò mẹ́rin ṣá jọjọ gbàgbé bó ṣe ń lọ a máa lọ dìbò mẹ́rin a gbọ́dọ̀ gbé bàbá wa wọlé ní bàbá wa lè gọ́ sí wọn bàbá Jagaban wà wọlé ní sá àwọn tèkó nìyẹn àwọn tèkó nìyẹn o àwọn ti Kwara náà ní bàbá wa ni ó wọlé fà á bàbá wa Tinubu gbọ́dọ̀ wọlé fà á àwọn ni ó gba kínní ń fa àwọn bàbá àwọn tí kínní nìyẹn àwọn tí àwọn èdè wo ló tún kù máa tún sọ o àwọn Oǹdó ẹ̀gìn
kéètì sàn mi kéètì ó sàn ò bá mi ẹ̀kọ́ tí ó sàn ó sàn ó bàbá Tinubu ló máa sàn fún lẹ́ni o mi ò èdè àwọn yẹn lọ díẹ̀ fún mi ò lè sọ àwọn wo ló tún kàn tí mo tún rò pa tó tún yẹ ká tún fi sí àwọn wọ́rẹ̀sì àti sọ Òṣogbo àti sọ àbí pé mo ti bù ṣe náà mo ti sọ Ọ̀ṣun mo ti sọ Ọ̀yọ́ mo ti sọ Èkìtì mo ti sọ Oǹdó mo ti sọ ti Kwara ó ti pé mẹ́rin gbogbo ẹ̀ náà yẹn márààrún yẹn náà ló ti pé àwọn Kogi yẹn mi ò èdè wọn yẹn bẹ̀ yẹn lọ díẹ̀ so mi ò fi bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa bẹ̀ mo ṣáàdẹ̀ ti dárúkọ wọn àwọn náà máa ń dàpọ̀ àwọn náà máa ń sọ fàfàfà ń bẹ̀ yẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan so I so much love all Yoruba land we are beautiful we are so beautiful you know that we are beautiful over there that Oduduwa's house, Oduduwa's land, we are all beautiful there. Yes, we are all beautiful because we are honor people. We are honest people. Àṣírí èèyàn tó ń sòótọ́ dáadáa. Ẹ má sọ pé ìfọwọ́ gbogbo àá ṣe fọ́wọ́ náà ẹjọ́ nílẹ̀ Yorùbá kì í ṣe fa àwọn tó ń fọ́nà wa náà wọ́n mọra wọn àmì ní dárúkọ wọn. Yorùbá ò ṣe fọ́wọ́ náà gbogbo wa lọ́mọ dáadáa. Ọmọ dáadáa ni wàá rí bàbá Tinubu báyìí. Bàbá Tinubu nìyẹn láàrin yẹn. Àwọn ni wọ́n dúró yẹn bàbá ń wù wípé ẹ̀yin ọmọ mi ẹ má tàn mí o ẹ̀yin ọmọ mi ẹ má tàn mí ẹ bá mi sòótọ́ o ẹ̀yin ọmọ mi ẹ má tàn mí o wọ́n ní Ìkòyí ń sìn àwọn rìpọ́ọ̀tù tó ń lọ ní Ìkòyí ẹ jẹ́ kí n wò bóyá ìyẹn lè sọ̀rọ̀ kí n fi tó yín létí so that ẹ mọ bó ṣe ń lọ ẹ ní sọ pé àti èrí nǹkan kan àmọ́ bó ṣe ń lọ àrí kankan so máa fi lé ìtó yín létí kọ́lọ́run jẹ́ kó tètè kọ́ mọ́ dáadáa. ẹ rí Mr. Ṣeun bàbá Ọ̀kín bà lóyè I love that name Ọ̀kín ó sit lórí oyè àwọn nìyẹn wọ́n ń sọ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n fi ń tó wa létí wípé gbogbo ibi tí wọ́n ti ń dìbò Ọlọ́run dẹ̀ wá ṣe kò wá sí wàhálà gbogbo ẹ̀ ń lọ wọ́rọ́wọ́ wọ́n ń lọ wọ́rọ́wọ́ Olúwa ti fọwọ́ kun ní kálukú lọ́kàn ni because gbogbo àwọn ẹ̀mí tá a ti sọnù yẹn ti pọ̀ jù kò yẹ kí kàtẹ̀ tó lùsì kankan mọ́ ó tó jẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́lọ́n bá àtìlẹ̀kùn ìbànújẹ́ ni. What makes this very process more interesting because you get to have the feeler across where you don't you're not. You see díẹ̀ ní ẹ̀lẹ́ ti gbọ́n yẹn kẹ́ lè mọ̀ bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ sí lọ́wọ́lọ́wọ́ náà gbogbo ẹ̀ ṣe ń lọ sí lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn wa wọ́n ń ṣe kí ni wọ́n ń jáde ṣùgbọ́n àwọn kan ò tí ì jáde tán a fẹ́ kí gbogbo wọn jáde kí everybody jáde sódà ká lè tètè di ìbò yìí kó kún dáadáa bá a ṣe ń fẹ́ tí ò bá kún wọ́n ní tí èèyàn bá máa jùyàn lọ èèyàn jùyàn lọ ni nígbà tí ọmọ skul bá lòun ṣe pò kínní ní skul nínú èèyàn 20 ní kíláàsì tó lòun ṣe pò kínní tó lọ gbé nọ́mbà kí ló lọ gbé o nọ́mbà 19 nọ́mbà tó gba 2 ó dẹ̀ ló ń ṣe pò kínní níbo wá ní gbogbo 18 tó kù yẹn bo ló kó sí so ó yẹ ká kó gbogbo ẹ̀ kan dín tábà tẹ̀ gba 19 àmọ́ pa ṣe pò kínní ẹyọ kan tó kù á fún àwọn onílé tó kù kan máa mú lọ pé tó wá ń tòróró láfún yín tòróró ẹ lọ fi jẹ̀bà nílé yín tòróró so gbogbo àwọn nǹkan tó ń lọ nìyẹn ní ìlú lọ́dọ̀ wa lọ́hùn tó dẹ̀ jẹ́ pò ká wa lára gan ni à ń retí kan fún wa ní good news not bad news good news ló máa jẹ́ lágbára Ọlọ́run torí ìyàtà jẹ yẹn tó dà. million and these people they make up 26.8%. à ń gbọ́ wọ́n ní Nàìjíríà decide 2023 presidential and senatorial election live Wazobia ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ gbà bó ṣe ń lọ yẹn o ẹ máa gbà bó ṣe ń lọ kọ́ ikọ́ wọ́n ń ta gan wọ́n ń ta kí nìyẹn lọ́wọ́ lọ́sìn ó dà pé àwọn náà sí ní àjọ. for inside this election so then they followed closely. ẹ ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní dem dey close wọ́n ti ń yẹsẹ̀ nínú ẹ̀kú wọ́n ti ń round up they are about to finish up now so that we can get mo ti ní mi ní sọ òyìnbó Yorùbá nítorí ẹ̀yin Yorùbá ni mò ń bá sọ̀rọ̀. farmers people wey be say they plant wetin we dey chop for inside this our. ẹ̀yin Yorùbá ẹ̀yin bàbá mi ìyá mi ni mò ń bá sọ̀rọ̀ kì í ṣe àwọn bọ́ìsì o
kì í ṣe àwọn boys mi àwọn ladies àwọn yẹn ti mọ nǹkan wọ́n ti jáde wọ́n ti rí gbogbo but ẹ̀yin màmá mi bàbá mi ti wà nílé ẹ mọ kankan tó ń lọ níta so I want you to kẹmà Yorùbá làwọn náà sọ inú mi ń dùn òyìnbó làwọn ilé ìsọ̀bọ̀ tèmi ń túmọ̀ ẹ̀ fún yín. And they make up 15.8. So kí gbogbo ẹ̀ kó jọ ọdún fún wọn. The third people na mama precious dem housewives people wey dey. Àwọn yẹn tún wéèkì ẹ̀fọ́ ní ibẹ̀ yẹn so bàbá òbí leléyìí òbí pira òbí Mr. Pira lẹ́wọ̀n yẹn that's Mr. Pira bẹ̀tẹ̀ ẹ̀yìn èèyàn bàbá Tinubu là ń dìbò fún ṣó ti yé yín àwa Yorùbá bàbá Tinubu là ń dìbò fún o kì í ṣe Mr. Pira o kí Mr. Pira máa lọ ìlú ẹ̀ kó máa lọ sí ìlú ẹ̀ bí tán ti ń jẹ apú ṣé apú ni wọ́n ń jẹ mẹ́rin àbí Mr. Pira kọ́ o bàbá Tinubu ni o bàbá Tinubu ni kì í ṣe Mr. Pira o mi ò bá Mr. Pira jà o mẹ́ta sọ kí Pira máa lọ sí ìlú ẹ̀ ìlú tiwa làwa wà yìí kí Mr. Pira lọ sí ìlú ẹ̀ o Obi Pira not Obi Pira o ìṣe Tinubu Bọ́lá Tinubu Bọ́lá Tinubu ìyẹn ni ló wà lójú ọpọ́n lọ́wọ́lọ́wọ́ síta dẹ̀ ń retí pé kán gbégbá orókè very soon láìpẹ́ láì jìnnà káwa náà ká ṣe kí ni káwa náà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti bọ́ lọ́wọ́ gbénigbéni torí ìyẹn ni priority ti tèmi tó ti ẹ̀jú náà kì í sọ̀rọ̀ olóúnjẹ dé kì í sọ̀rọ̀ afẹ́ jáde afẹ́ wọṣọ bẹ̀tí n tó jù náà ni pé ìfọ̀kànbalẹ̀ torí bó bá gbóúnjẹ sórí tébù tó bá gbọ́ he wàá jó oúnjẹ yẹn ni wọ́n máa sábì bí tó máa sá pamọ́ sí ló máa wá bóyá abẹ́ bẹ́ẹ̀dì ni bóyá ẹ̀yìn ilẹ̀kùn ni o bóyá ẹlòmíì máa gorí àjà á máa wò gbà tó fẹ́ sílẹ̀kùn ṣé ìyẹn dáa ìyẹn ò dáa kò dáa tó bá ti fi ẹ̀ fi lé mi in fact ọkàn mi wà níbẹ̀ tó jẹ́ pé security tí ò sí kí ṣe nǹkan tó dáa kò dáa o kò múnú èèyàn dùn kó fọ́kàn èèyàn balẹ̀ fọ́kàn èèyàn balẹ̀ rárá jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Nàìjíríà papọ̀ yẹ ká ní security because ńgbà tí ìlú kan ò bá sinmi àwọn ìlú tó kù náà wọ́n ní sinmi wọ́n ní sinmi because a máa rí scape of goat kan ní wọn tó máa slink wọlé a máa rí tó máa slink wọlé láti ibi tán ti ń fa wàhálà yìí Ọlọ́run kó bá wa ṣe o bẹ́ẹ̀ náà la dẹ̀ tún rí ọ̀gbẹ́ni ex-president Goodluck Jonathan bí àwọn náà jáde wọ́n lọ dìbò ní àwọn bàbá Jonathan nìyẹn Jonathan ni o bẹ̀tẹ̀ Jonathan ni wọ́n ń pè níbí Jonathan so Mr. President Jonathan nìyẹn bàbá Jonathan ti bàbá wa Tinubu ní kẹ́ ṣiṣẹ́ mọ̀ pé ti ẹ̀yìn náà ti ṣe irú èrè ẹ̀ bá a ṣe gbogbo òkun kó jọ dáa fún wa ni o bàbá ni ẹ dìbò fún ẹ má dìbò fún Mr. Pira o ẹni bí tí wọ́n ti ń ka ìbò ní wọ́n ń kà lọ́wọ́ báyìí sí ọwọ́ náà fẹ́ ń kà ìyẹn pẹ̀lú nǹkan tó jẹ́ kó máa jẹ́ kó pẹ́ àmọ́jọ́ tó fẹ́ tó fọwọ́ ka kínní ìtàn Ọlọ́run á bá wa sí o tí bàbá bá lè wọlé ẹlẹ́tírónìkì la máa lò automatically ni before 3 or 4 okay ká tẹ̀ sọ pé before 12 hours result àti jáde because kí machine tó collect gbogbo the whole nation it will take some time bẹ̀tọ́ wá pé ọwọ́ ni bá ṣe ń wo ìbóyá ọjọ́ mẹ́ta yìí wà lórí ẹ̀ lẹ́nu báyìí because aláfọwọ́kà yìí iṣẹ́ ni o ẹ má jẹ́ kí kankan jábọ́ sábẹ́ sí àmbẹ́ o gbogbo ẹni ẹ kà pé ẹ ṣe gan ni ẹ̀yin ènìyàn mi bó bá tún ṣe ń lọ màá tún máa fi tó yín ní etí because ẹ gbọ́dọ̀ máa gbọ́ àlọ àti àbọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wa the giant of Africa Nigeria yes ibẹ̀ láti ṣẹ̀ wá àbádẹ̀wá débi ká di yínmírín ká di gbogbo ẹ̀ ibẹ̀ láti wá gbogbo àgbáyé ibẹ̀ láti wá
àwọn DNA lóríṣiríṣi lọ́tún lọ́sì ìlú Nàìjíríà náà ti ń wá. Ó yẹ kọ́ ọmọ ọba kínní náà kó lọ dìbò báyìí o. Ìyàwó Harry ọmọọba grandchild mama London, torí ìyàwó ẹ̀ Nàìjíríà ló ti wọ́n yẹ kó náà lọ dìbò. Gbogbo ẹ̀yin celebrities ẹ̀ jáde síta lọ dìbò. Brown skin girl, my beautiful lady Beyonce, gbogbo yín ẹ̀ jáde lọ dìbò fún Naija o. Mama Oprah gan pàápàá ẹ̀ jáde o, ẹ̀ jáde ẹ̀ lọ dìbò, gbogbo ẹ̀ jáde o, everybody, àti Rihanna my sister, gbogbo yín ẹ̀ jáde ẹ̀ lọ dìde. Brown skin mama, brown skin papa, ìyẹn ẹ̀ jáde fún Nàìjíríà, ẹ̀ lọ dìbò fún Tinubu, ẹ̀ jọ̀ọ́ ẹ dìbò fún, ẹ jẹ́ ká rọ́nà lọ. Ẹ rí ibi tí Mr. Janice, President Janice tán ti ń dìbò, ibẹ̀ yẹn náà ti ń dìbò yẹn, ṣe ti di bẹ́ẹ̀ yẹn. He's doing good right there. It's a great thing, you know, to proud of your color, proud of your color. So ọlọ́wù ni ká jẹran pẹ́ lẹ́nu títí, ṣùgbọ́n wọ́n ní ìfà kí ni ọ̀nà ọ̀fọ̀ ọ̀nà kò fà á. Ó ń fà á kò jẹ́, ó ń fà á. But I will soon continue soon. Yeah, I will continue soon because there's more information that is coming on the way, and when they send it to me, then I'll bring it to you guys. Thank you for now. Bye. Please share, subscribe. May God bless you. May God be with you. Or what if you subscribe me, and if you gbọ́ mọ̀ sí o, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ kò ní di o. Gbogbo tá a bá ṣe ló máa já sí dáadáa lágbára Ọlọ́run. Ọ̀nà wa là, àríbá ti ṣe lágbára Ọlọ́run. Nígbà tí president bá máa débẹ̀, ojú gbogbo wa ló máa ṣe, àlejò máa jẹ́ gbogbo èrè ẹni lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí nǹkan tó yẹ kí ká ṣe bí ọmọ Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́, mo ń retí kọ́mẹ̀ntì yín o. Thank you, I love you, bye.